Africa Content TV. Ọba Kazeem Adésínà Òṣòbíà tó ń bẹ lórí àyíká yìí. Ó ti bá ń sì á máa ń wọ́n mi, ó gbé sókè báyìí. Ó wá lé téńté lórí omi. Ayé wa ń pọ̀ kìkì máa ń wọ́n mi o. Ọdún márùn-ún sẹ́yìn, èèyàn tí ọmọ ti tó kéré, gbogbo wọn náà ń sáré ọmọ ń bọ̀ láwọn ọmọ fẹ́ wá máa ń wọ́n mi. Ayé ti wá dẹ̀rọ̀ báyìí, Ọlọ́run ti fún wa lọ́ba gidi o, ó fún wa lọ́ba gidi. Ọlọ́run wọn bá mi kún ẹ lápá, kábíyèsí. Ìdàgbàsókè tó pẹ̀lú pẹ̀lú sí ọ, tìlú fi ń lànà yọ, Ọlọ́run bá mi fún ẹ. Àwọn ẹni àánú, ẹlẹ́yinjú àánú, ọmọ àbọ̀wọ́ gidi fi dáṣẹ́ sílẹ̀. Kìí ṣe fún pakuni ọ̀rọ̀, gbogbo wọn ta sẹ́yìn, Ọlọ́run bá mi fún ẹ. Mo fọmọ kékeré jẹ́, ọ̀rẹ́ mi, fàgbàlagbà yìí lóye kókókó tán. Gbogbo ẹ̀yin ọba ládéládé, kẹ́ńtẹ́ ní ìkàlẹ̀ kó kí yín. Mo fọlá kábíyèsí, ó ṣàjẹmú àwùjalẹ̀ sí ìkìlù òfin kí yín. Bí bàbá mi ṣe kun lẹ́mìí, ẹ̀yin náà ẹ̀ kùn lẹ́mìí. Ẹ̀rọ owó ṣayé, ẹ̀rí gbàgbò, ẹ̀pẹ́ lórí ọlá. Bí bàbá mi ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ still counting. Ọ̀gbàgbà ọba Adétọ̀nà, ó ní kí n kí máa kú omi o, kí n kí máa kú omi. Pẹ̀kú oríire. Ó ní nínú àwọn ojúlówó ọba gidi o, tó wá lábàkí ilẹ̀ Ìjẹ̀bú. Ikọ̀ pàtàkì ń bẹ̀ l'Òṣòbíà. Ó ní kí n máa ṣàdúrà nípa lọ́wọ́ abẹ́ lágbára kókókó tán. Bí iṣẹ́ ń wí, we recognize presence. Kakanfò, kábíyèsí Àwùjalè. Chimbala mo okela mi ku kale Abímbọ́lá. Ọmọ kábíyèsí Àwùjalè. Ọba bàdé tọrọ ògbóntọ. Okú adúró tí ọba ti dúpẹ́. Honorable Ataka, ọmọ Adékọ̀yà, lákọ̀ọ́wòye, ẹkú ẹ̀dùn-ún-tì, Òṣòbíà ní dúpẹ́. Ẹ̀sìn kejì sí ìkìlù, ọ̀rẹ́ ọba, oyè mi. Bẹ́ẹ̀ bá jọ ìyá ọba, oyè mi. Ìwọ tó bá mọ̀, ó jẹ́ àtẹ̀tẹ̀ mọ́. Ọ̀rẹ́ ọba jọba o, báwo ló ṣe máa ń pè é lọ́rẹ́ ọba? Ẹ̀sìn kejì sí ìkìlù, kò lọ títí. Ìṣòro, kábíyèsí Òṣòbíà, ẹ ti fọmọdé ṣe, ẹ fún àgbàlò. Ẹ̀sìn kejì, lójú ẹ̀mí ẹ, àwọn ọmọ ti yẹ tọ́ níyà dáadáa. Kíní kan ò ní ṣe wọn, wàá kò lẹ́bi. Ìwọ pẹ̀lú Òṣòbíà, ẹjọ́ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́. Her Excellency, alájẹ̀nà yìí mọ́ ti rí. Engineer Salako yìí mọ́ ti rí. Aya òye délé.
aya tiwa fìdí bọ̀tẹ́lá kílẹ̀ Ìjẹ̀bú o. òun lọ lọ́wọ́ tún kọ́ńtàdà gba bí ẹnu àjọṣe tó péye tó pọ̀ tó dùn láàrin gbogbo àjọ lọ́ba lọ́ba o pẹ̀lú ìjọba. ẹ bá délé ẹ bá mi kí gómìnà ọlọ́run tó ń bá yín tún kàn náà kò ní dá yín dábò kápá yìí á bá yín gbé. Her Excellency Noimo aya oyekele aya laki mi wọlé ó kí ẹ̀kọ́ yìí mọ́ èyí wọlé wáyé mo fẹ́ ṣe fàájì kí n káwáyà àgbàgbọ́. Ojoojúmọ́ ṣe ìjà tí káàdì ò bá pílẹ̀ díẹ̀ kò lè pa ara yá Noimo láyé òní ẹ̀. Noimo tù mí. Aya tiwa ni ibi pàtẹ́ mi jẹ́ owó dé. Noimo tù mí. Ìjẹ̀bú lọ́wọ́ orí ẹ̀. Ìjẹ̀bú lọ́wọ́ rí ẹ̀ ọlọ́wọ́ rí ìtàn ní ọmọ ọba ló fẹ́ láyà yàtọ̀ fún ọ tí ó pọ̀ òṣìkò ọba ní ẹ̀ẹ́ta lágbára láwọn ọba ìyàwó ọba ní ẹ̀ẹ́jẹ̀ ọba yìí èjì ní ẹ̀mí ọmọ owó tí bá láwọn ọba sọ Noimo ọlọ́fọ́ abẹ́ ẹ̀ẹ́mọ́nù òdẹ ní fi lẹ́yẹ àkíkọ̀ pé. Gbogbo ọba ládéládé mo kì í yí látọ̀rí kábíyèsí onímọ̀ ìlú sí mi ìlú Ìjẹ̀bú àti kábíyèsí aládéṣọ́ì tó tó kọ́kọ́ ní bàbá Ọ̀ṣọ́bíà bàbá Ọ̀ṣọ́bíà ẹkú àdójì kábíyèsí ẹlẹ́ òṣì ọba Adémọ́lá kí gúúsù kí gúúsù kí gúúsù.
ọ̀dẹ̀bù máa wé làwọn àkàràbà bí ìjọba àlàjò. aládéṣọ́yìn ẹ̀yin ọba ládéládé àdúrà yìí ti gbà ó. ọ̀ṣọ́bíà máa jọba lọ Olúwa máa jọba lọ Olúwa. ọba káàkiri náà lóye ojú ọlọ́wọ́ bá ní alágbára kakọ̀lé ṣẹ́kùn ní. ọ̀ṣọ́bíà àsìkò ẹ̀ ó tù lù lára máa jọba lọ Olúwa. olówó àkọ́kọ́ mo kí yín kó àìmọ́tì kábíyèsí ọ̀ṣọ́ ọba ẹ̀ńtọ́gbọ́ ọba muslim. aláìlúwà olówó àkọ́kọ́ àdúrà ẹ̀ ti wà jáyé orí ẹ̀ àyẹ̀dẹ́ o. bó bá dé nǹkan lórí ọba iye ọba pàtàkì kábíyèsí aráàlú òkè yẹn kó adúrú òkè yọ̀ṣọ́ bí ìyá ìlú tó bá yẹ. aláìlúwà Mùjáhídù ọkọ̀ ọ̀nà yìí ṣó bá ní ìtọ́jú ọmọ mi mọ̀lí náà. Aláìlúwà aládéṣọ́yìn ọba aládé tó wà lórí ìtẹ́ tó tún ní bàbá olẹ́ni tó fọ ọlájọ kábíyèsí ọ̀ṣọ́ ọ̀gbìyàn wọ́n mọ ló jẹ́ bá aládéṣọ́yìn wọ́n wá jọ̀bọ̀ kábíyèsí àwùjọ ìjàgbẹ́. Ayọ̀dé ọ̀gbàgbà. Mùjáhídù ọkọ̀ mọ́ ọ̀dínà ọmọ mi sẹ́sẹ́. Ẹ̀pẹ̀ nílé aláàbọ̀ mi ọmọ ògùn mọ́ ọ̀dẹ́lẹ̀. Okú àdóòtì òkú bàbá yẹn bá ń jáyé. Mùjáhídù aṣọ òníyàmọ́ ẹ̀ lára àmì o. Ẹrù ẹ tó ti tò ní dojúrú. Àárín yẹn báyìí inú wa ń dùn. Ó ní dàbí kò ṣe lálẹ́ Ẹlẹ́dùmarè ọkọ̀ mọ̀ nínú tu ọkọ̀ ṣeéṣe mọ̀ nínú ọmọ mi mọ̀ nínú. ṣeéṣe báwa lọ́wọ́ àyẹ̀mùjá ìdúró. ìwé bẹ́ẹ̀ ìwé ẹ̀wà òrìṣọ́ ẹ̀kú àdókì. Ọba Kẹsí, Adésínà ní táwọn dúpẹ́. Òṣèbíyà gbogbo máa mú mi. Ọdún márùn-ún lórí ayé ẹ̀fà aṣọ́ba. Aṣọ lógúnlógún, kábíyèsí, aṣọ lọ́pọ̀lọpọ̀ nínú ọ̀làlá. Òpèlú àlàáfíà o. Gbogbo àwọn tó bọ̀ bá tolú. Àyìnlé kìí ní nǹkan kò ní ṣe wọn. Ẹ̀kú máa kẹ́bí eku, ẹyẹ máa kẹ́bí ẹyẹ. Gbogbogbò máa kó mi kí bá sókè báyìí, kò ní wọlé tọ́lá lọ́rùn fún bá. Àdúrà ẹ̀ ti gbà tó ti lójú ọ̀la. Ọ̀ṣọ́ bí ìyá wa kú mi.
alẹ́ ìlú ẹ̀ gbogbo makun ọwọ́ ẹ̀ lọ́wọ́ sóbì àmàkùn omi. ìwọ tó àmọ́ ibi tó ń pè bẹ́ẹ̀ ẹ̀ jẹ́ ìyẹn ọmọ kékeré sẹ́yìn àbí wọ́n tó wà láti gbogbo sáìtì water site ìmàkùn omi wà tó o bá gbé sórí Google search ó wà lórí Google sóbì àmàkùn omi. Google ti sáyé dẹ̀rọ̀ ìfàkìrì ṣáàtì Google sóbì àmàkùn omi. Tó o bá ti wà lórí express tó o bá ń bọ̀ lábẹ́kọ̀ọ́ ó bá gba lẹ́kí ó lè wọ pẹ́ kó bẹ́ pẹ́ kọjá wọnú ìjẹ̀bú-òde wọ́n sórí express máa wọ̀ lórí express wà dé J4 wà wáyà sápàtù wà wọlé sáà ní ìlú láti J4 ṣàpapọ̀ bí abíadé lò lọ sóbì àmàkùn omi. Tó bá dé ibi ẹdẹ láti inú ìdí ẹdẹ wàá wọ makùn omi. Kò ní ìdíkọ̀ ìdààmú makùn ṣáná wàhálà sóbì àmàkùn omi. Gbogbo ewé máa pàdé lọ́nà kí ló ṣe ó tutù. Gbogbo ewé tutù. Tútù ló ń fẹ́. Tútù là ń bọ̀ bẹ́ẹ̀. Tútù là ń bọ̀ bàbà. Ọ̀ṣọ́díà àsìkò ẹ ó tù wá lára. Sóbì àmàkùn omi. Gbogbo àwọn ọmọ ìlú, gbogbo ọmọ tó ń bẹ lájò, wọ́n wálé nítorí ẹ̀ o. Sóbì àmàkùn omi. Ààrẹ ti fẹ̀yìntì, ààrẹ ti gbọ́kànlé, a tún ti bẹ̀rẹ̀ ọdún ọkọ̀ ṣí báyìí, ìjọba tún bá a dá sí i. Sóbì àmàkùn omi. Olówó lọ́ba. Sóbì àmàkùn omi. Olówó lọ́ba. Sóbì àmàkùn omi. Àṣẹ pẹ́lẹ́ mú wáyé kése o. Sóbì àmàkùn omi. Ọkọ̀ ṣàkìlá olórí. Sóbì àmàkùn omi. Ọmọ Bọ́lá Ṣadé olórí. Sóbì àmàkùn omi. Àbọ̀láyé ní kọ́tà. Sóbì àmàkùn omi. Yétúndé ní kọ́tà. Sóbì àmàkùn omi. Bàbá Múdáwá Ṣùkúrà. Sóbì àmàkùn omi. Ṣẹṣẹ ní kọ́tà o. Sóbì àmàkùn omi. Òdìbò ṣẹṣẹ ayábọ̀jà ìlú ní kọ́tà. Sóbì àmàkùn omi. Ṣẹṣẹ bọ̀dì náà dúró ní kọ́tà. Sóbì àmàkùn omi. Ṣẹṣẹ inú ẹ̀ á dùn. Àmàkùn omi. Ara ẹ̀ ti yá. Agbára ọlọ́pàá bá. Ìjọba kì í pẹ́jọ́. Gbogbo bí o bá dá wọlé báyìí. Owó ni yóò sọ. Sóbì àmàkùn omi. Àríwá àbáfọ́ ẹ. Ṣẹṣẹ kò ní dàrú ọlọ́run. Sóbì àmàkùn omi. Ó lè máa wù kọ́tà. Sóbì àmàkùn omi. Alẹ́ ìlú ẹ̀, ó bàbá bàbá tún dé. Bàbá ẹ̀ ní ọlá. Bàbá Ọláni púpọ̀. Ọlá bàbá Ṣàìná. Bàbá Tóbi náà ọ̀pá. Bàbá Muhammadu Kalim. Wo bàbá Mẹ́ríàmà. Ọlá bàbá Ṣàìná. Kábíyèsí ẹ̀ ọba ni. Èṣì jìnnà ọba ni. Àṣẹ máa kú omi ọwọ́ ẹ̀ lọ́wọ́. Èṣì ọba ni.
ìlú Fẹ́mi lọ́ba èsì náà ọba ni. àìjì ọlọ́wẹ́ sáyẹ́nsì ẹlẹ́gùsì ó ní ìbáwò pápá